Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore àjẹjẹtàn Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín gbé, Allahumma àmín. Àríwòye mi, òun náà ló fà á tí mo fi kó àwọn bàbá wa kábíyèsí, àwọn kábíyèsí sí ojú fọ́nrán mi. Àríwòye mi nípa ohun tó ń ṣẹlẹ̀ ní ojú ọ̀nà títa láàfáà, òun náà ni mo fi kó àwọn ṣùyúùkọ wa sí ojú fọ́nrán mi. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa aláìlúwà. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa kábíyèsí pátápátá. Ẹ̀yin bàbá wa tí ẹ wà ń bí báyìí, representative àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá òun ni mo fi yín ṣe sá. Ẹ dákun sars, kádé ọpẹ́ lórí o, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ o. Ẹṣin ọba yóò jókòó pẹ́. Mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè sá o. Kí ló fà á tí ilẹ̀ Yorùbá láàrin lọ́balọ́ba tí ò fi tò mọ́? Ìbéèrè ni o, observation ni o. Kí ló fà á tí ò fi tò? Kí ló fà á tó fi jẹ́ pé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ti wá dàbí ẹgbẹ́ olóṣèlú? Àwọn kan ti group ara wọn sí àwọn ibì kan. Ẹgbẹ́ òṣèlú, kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Kí ló fà á tó fi jẹ́ wípé kò sí bí èèyàn ṣe lè ṣe tó láyé ìgbà kan, kò sí bó ṣe lè ṣe ga tó, èèyàn á máa bọ̀wọ̀ fún àwọn tó jùlọ. Àwọn Yorùbá lánàá wọ́n ní ẹrú á mọra ẹ̀ lẹ́rú, ìwọ̀fà mọra ẹ̀ níwọ̀fà. Àwọn ìjòyè wọn ò ṣe bí ọba. Kí ló fà á léyìn tó fi jẹ́ pé àwọn ẹrú gan ò mọra wọn lẹ́rú, torí pé àwọn ẹrú ni wọ́n bọ́ ọ̀tá tí wọ́n bú àwọn ọba. Àwọn ìwọ̀fà gan ò mọra wọn níwọ̀fà. Àwọn ni wọ́n máa dé ibì kan tí wọ́n máa ní ọba kan ò lè rìn bí rìn. Àwọn ìjòyè, àwọn èèyàn wá sọ̀rọ̀ àwọn di ọba láàrin ìlú. Ẹ̀yin bàbá wa kábíyèsí, bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, bàbá wa Aláàfin of Ọ̀yọ́, bàbá wa Olúbàdàn of Ìbàdàn. Kí ló fà á táàrin àwọn lọ́balọ́ba ò tò? Àti rí kábíyèsí tó sọ ọba ẹgbẹ́ rẹ̀ ní ìkúùkùrí. Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Ẹ ṣe padà sí ìpìlẹ̀ kí ẹ lọ wò ó kí ni nǹkan tó wrong. Àwọn nǹkan wo làwọn bàbá àná ti lé wọgbó tẹ̀yìn tún lé jáde lénìí? Àwọn nǹkan wo làwọn bàbá àná ti tẹ̀rì tí ò tiẹ̀ gbérí mọ́ tẹ̀yìn tó ń padà gbé jáde lénìí? Ẹ pera yín jọ, ẹ pera yín jọ. Ọba ilẹ̀ Yorùbá, iyì ń bẹ fún wọn lọ́jọ́ wọn àná. Kí èèyàn kan wá jáde lénìí kó máa pe ọba ní a fool at 80. Ṣé ẹ mọ̀ wípé kò sí iyì mọ́ ni? Ẹ̀yin bàbá wa ní ilẹ̀ Yorùbá, àmọ̀ràn ni mo fẹ́ gbà yín o, torí pé bó ṣe ń lọ yìí kò gbọdọ̀ máa lọ bẹ́ẹ̀. Ààfin ni wọ́n ti wá máa ń dá ẹjọ́ láyé ọjọ́ wọn àná. Ààfin ni wọ́n ń kó gbogbo ọ̀rọ̀ wá tí wọ́n ti wá ń parí ẹ̀. Kí wá ló dé táwọn ààfin tí wọ́n ń kó ìjà lọ síta? Mo sọ yẹn mo dúró bẹ́ẹ̀. Ẹ̀yin bàbá wa ṣe yìí o, ẹ̀yin fọdílátì professor, fọdílátì dọ́kítọ́rà, láyé ìsìn lásìkò tá a wà yìí, doctors, professors, emeritus wọ́n pọ̀ nínú Islam, ṣùgbọ́n kò mà sí ládàbí mọ́. Kò sí ládàbí, kò sí mọ́, aládàb ó ti lọ. Ẹ dákun nítorí tọlọ́hun, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ṣojú ọ̀họ́ wa. Ẹ dákun, lásìkò tí dòkítọ́rà tó pọ̀, tí pòfẹ́sọ̀ tó pọ̀, ẹ dákun ẹ tọ́ka sí àwọn àṣeyọrí wa. Tẹ́ ẹ bá fẹ́ sọ, ẹ máa ní lágbájá kan, onílé kéwú kan, onílé ìwé kan, ẹ tún máa ní tàmàdù kan. Ẹ dákun, èwo lájọ ṣe papọ̀ tó jẹ́ collective àṣeyọrí ní ilẹ̀ Yorùbá? Ẹ dákun ẹ sọ fún mi kí n gbọ́. Àwọn bàbá àná nígbà tí àwọn missionary tí wọ́n dé, kí ni nǹkan tí wọ́n ṣe? Báwo náà ṣe gba àwọn ọmọ wọn kúrò ní oko àwọn missionary
nígbà tí wọ́n rí wípé wọ́n ní ó di dandan ọmọ tó bá fẹ́ wọlé ìwé ó ń láti yí orúkọ ẹ̀ padà. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá kan wọn ò jẹ́ káwọn ọmọ wọn lọ lé ìwé nítorí bẹ́ẹ̀ pé kàkà kí ọmọ mi tó máa fi yí orúkọ padà kò ní yà lọ lé ìwé ni. àwọn kan wọ́n papọ̀, àwọn tí wọ́n papọ̀ lánàá yẹn ṣé ìkan náà ni wọ́n ni? ṣé kò sí disagreement láàrin wọn ni? báwo ni wọ́n ṣe ṣe àṣeyọrí? wọ́n kọ́ ilé ìwé ńlá, tẹ́ ẹ bá rí standard làwọn ilé ìwé tí wọ́n kọ́ tọkùnrin lọ́tọ̀, wọ́n kọ́ tobìnrin lọ́tọ̀, wọ́n kọ́ ti college, wọ́n kọ́ dé college ni wọ́n kọ́ dé. lénìí tá a bá jí láàárọ̀ èébú lẹ máa búra yín, ó mọ̀ wí kò mọ̀ wí, ó mọ̀ ọ́ sọ kò mọ̀ ọ́ sọ, ó mọ̀ ọ́ gbé kò mọ̀ ọ́ gbé, ó mọ̀ ọ́ rìn kò mọ̀ ọ́ rìn, aṣọ tó wọ̀ ò dáa, ṣòkòtò tó wọ̀ ò dáa, fìlà tó ń dé, fìlà tí ò dáa ni, bó ṣe ń sọ̀rọ̀ kò mọ̀ ọ́ sọ. òun ló wá gbórí social media kan. Subhanallah. àwa ní àṣeyọrí kan tí a lè tọ́ka sí tó jẹ́ collective àṣeyọrí? kò sí. ẹ wá rí àwọn ọmọ tó yẹ kí wọ́n máa bẹ ọlọ́run ọba pé ọlọ́run jẹ́ ní láṣeyọrí láyé o, ọlọ́run ò jẹ́ ní àṣeyọrí, nítorí pé àwọn ọmọ tó máa jáde látara tìẹ wọ́n máa gbọ́rúkọ tìẹ náà. ìwọ ló wá ń háìpù, ìwọ ló wá ń forí gbèpè fún àfáà tó mọ ọmọ tiẹ̀ tó lọ ń kọ́ ẹ̀kọ́. àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n wà ní Cairo tó ń kẹ́kọ̀ọ́, ọmọ míì wà ní Saudi tó ń kẹ́kọ̀ọ́, ìwọ ló wá ń jà fún wọn lórí social media tí wọ́n ń ṣépè fún. ìwọ ló wá ń dá orin, pàápàá jùlọ tiẹ̀ wá tó ọmọbìnrin kan, ìyẹn náà ó wá sọ̀rọ̀ ẹ̀ di tẹ́rọ̀, ìwọ ló wá ń dá orin. Subhanallah. kí ló fà á tá a fi ń ṣe bẹ́ẹ̀? Ọlọ́run subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an, innama yakhsha Allah min ibadihi al-ulama. àwọn tó yẹ ká bá ìbẹ̀rù Ọlọ́run ọba lọ́dọ̀ wọn, àwọn tó yẹ ká bá ìpayà Ọlọ́run ọba lọ́dọ̀ wọn, àwọn tó yẹ ká bá ìṣedéédé lọ́dọ̀ wọn, àwọn tó yẹ ká sọ̀rọ̀ déédé, ká sọ̀rọ̀ bó ṣe yẹ kí a sọ̀rọ̀ lọ́dọ̀ wọn, al-ulama. àwọn àfáà onímọ̀ ni, ṣùgbọ́n lénìí nínú àwọn ẹrúsìn Ọlọ́run ọba tó yẹ ká bá bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn tó jẹ́ àwọn al-ulama, wàhálà lẹ́ ń bára yín fà. tẹlòmíì bá mú microphone, àwọn èèyàn jókòó láti wá gbọ́ ọ̀rọ̀ tó máa ṣe wọ́n láǹfààní, ẹ̀ waste time wọn, ẹ̀ wá fi máa sọ̀rọ̀ èèyàn kan, sọ pé kinní kankan, ẹ̀ waste time wọn. ṣé ẹ fi pé ẹ̀ ní àkáǹtì fún gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe yẹn? You are wasting people's time. àwọn èèyàn ṣe tán wọ́n á ra dátà láti fi gbọ́ nǹkan tó ní ìtumọ̀ lórí social media. lágbájá kan wí kò wí, ire la fi ń wá wí. bí èèyàn kan bá sọ bí ò sọ rí, ìwọ sọ dáadáa. tí ìwọ bá ti sọ bó ṣe yẹ kó rèrè, ẹ rí i pé àwọn tó máa mú, àwọn tó máa sọ pé so nǹkan tẹ́ni yẹn sọ nǹkan bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. ṣùgbọ́n lénìí wàhálà là ń bára wa fà. ṣé ẹ ṣe bí gbogbo àwọn bàbá àná yẹn, gbogbo wọn náà ni wọ́n fẹ́ràn ara wọn pátápátá ni? ó rárá, gbogbo wọn kọ́ ni wọ́n fẹ́ràn ara wọn. gbogbo wọn kọ́ ni wọ́n fẹ́ràn ara wọn. wọ́n ń rivalry ara wọn náà díẹ̀díẹ̀, ṣùgbọ́n wọ́n pa á mọ́lẹ̀, wọ́n bò ó mọ́lẹ̀, kò dàbí tiwa lásìkò tá a wà yìí. ẹ dákun yín bàbá wa ní ilẹ̀ Yorùbá, ẹ dákun, àwa náà ti wá pín yẹlẹyẹlẹ, bó tiẹ̀ jẹ́ wípé a ò lè rọ́gbọ́n dá sí pínpín yẹn. ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé tí àáfàá bá dúró dáadáa, wàláhì ilẹ̀ Yorùbá ó dúró. àìdúró dáadáa yín, àìdúró déédéé yín, òun ilẹ̀ Yorùbá fi rí bó ṣe ń rí yìí o. Ọlọ́run ọba yóò ṣàánú èmi àti yín. àwọn ṣùgbọ́n òkú wa tí mo kó sí bíbà yìí, mo fi wọ́n ṣe representative fún gbogbo àwọn tó kù ni. àti mi àti yín lájọ wà nínú ẹ̀. kí ni contribution wa láti lè jẹ́ kó dáa? kí ni contribution ti tiẹ̀? kí ni contribution ẹ? ẹni kan máa fa wàhálà, ẹ bá fa wàhálà ká máa donate owó fún ara wa lórí wàhálà tí à ń fà. Ọlọ́run ọba yóò ṣàánú wa. subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala mursalin, alhamdulillahi rabbil alamin.